ó mà ṣe o, mẹkáníìkì fi mọ́tò tó ń Tẹẹsi pa ìyáálé ilé kan àtọmọ méjì. Títí di àkókò tá ń kóròyìn yìí jọ, ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè Àjàngbàdì nílùú Èkó ni mẹkáníìkì kan ọ̀gbẹ́ni Olúwatìmílẹ́yìn Ọlájídé ẹni ọdún 29 tó fi mọ́tò ayọ́kẹ́lẹ́ Toyota Camry tó ń Tẹẹsi lọ́wọ́ pa ìyáálé ilé kan àti ọmọ rẹ̀ méjì wà. Àwọn ọlọ́pàá ọ̀hún ní àwọn ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́, àwọn sì máa tó jábọ̀ ìwádìí táwọn ń ṣe nípa ọ̀rọ̀ ọ̀hún fáwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìlú Èkó láìpẹ́ yìí. Aláròyé gbọ́ pé ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 2 oṣù kejìlá ọdún yìí ni mẹkáníìkì ọ̀hún wa mọ́tò tó ń túnṣe lọ́wọ́ yìí bọ̀ pẹ̀lú eré burúkú. Bó ṣe dé ibùdókọ̀ kan tí wọ́n ń pè ní 77 ní agbègbè Ṣíbírí Ìmúdè nílùú Àjàngbàdì ló sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù tí mọ́tò náà sì yà lọ bá ìyáálé ilé kan àti ọmọ rẹ̀ méjì tí wọ́n ń lọ jẹ́jẹ́ wọn, tó sì pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta dànù lójú ẹsẹ̀. Lójú ẹsẹ̀ náà tó ti fi mọ́tò ọ̀hún pa àwọn ẹni ẹlẹ́ni yìí tán lòun pàápàá ti sá lọ nígbà tó rí i pé àwọn ọ̀dọ́ tí wọ́n wà nítòsí fẹ́ fọwọ́ bà á. Iléeṣẹ́ ọlọ́pàá kan tó wà lágbègbè ibi tíṣẹ̀lẹ̀ náà ti wáyé gan ló sáwọ̀ tó ní káwọn ọlọ́pàá ọ̀hún gba òun sílẹ̀ lọ́wọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ gbẹ̀san lára òun fóhun tóun ṣe yìí. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ tó gbà láti báwọn oníròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò fẹ́ ká dárúkọ òun síta sọ pé eré burúkú tí dẹ́rẹ́bà ọkọ̀ náà sábọ̀ ló mú kó ṣòro fún un láti kọ̀ǹtúròlù ọwọ́ ọkọ̀ ọ̀hún mọ́, ló bá lọ yàpa àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n lọ jẹ́jẹ́ wọn lọ́jọ́ náà tó sì pa ìyáálé ilé ọ̀hún àti ọmọ rẹ̀ méjì. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lórí ẹ̀rọ alátagbà rẹ̀. Ó ní lóòótọ́ níṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lágbègbè Ṣíbírí, àmọ́ ó tún fi kún un pé nígbà tọ́rọ̀ ọ̀hún fẹ́ kọjá ohun tápá àwọn ọlọ́pàá agbègbè náà yóò ká ní DPO tẹ̀sán Ilembe House Division bá rán ọmọọṣẹ́ rẹ̀ síbẹ̀ pé kí wọ́n lọ pẹ̀tù sáàrin ìlú náà, ṣùgbọ́n káwọn ọlọ́pàá tó débẹ̀ àwọn ọ̀dọ́ kan tínú ń bí ti ba gbogbo mọ́tò ọ̀hún jẹ́ pátápátá. Wọ́n sì ń béèrè pé káwọn ọlọ́pàá tẹ̀sán náà fa mẹkáníìkì náà lé àwọn lọ́wọ́ káwọn lè dá sẹ̀ríà fún un, ṣùgbọ́n àwọn ọlọ́pàá ọ̀hún kò gbà fún wọn. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀, alukoro ní ẹbí olóògbé náà ti ń ṣètò láti gba òkú àwọn èèyàn wọn ní mọ́ṣúárì tí wọ́n gbé wọn sí kí wọ́n lè lọ ṣètò ìsìnkú wọn lọ́nà tí wọ́n fẹ́. Ó wáá gba gbogbo àwọn dẹ́rẹ́bà ọkọ̀ èrò àti ti aládàáni lámọ̀ràn pé kí wọ́n máa ṣe jẹ́jẹ́ lásìkò tí wọ́n bá ń wa mọ́tò lọ́wọ́, pàápàá jùlọ lásìkò tá a wà yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétígbọ̀ọ́ yín.